لا صاحب الزهد محمد. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Èmi ni Alhaja Ramota Kẹ́hìndé Farouk Oníkíjìpá. Bí nípa pé ó yàtọ̀ fún tọdún tó kọjá àbí tọdún ìdájú tọdún tó kọjá lọ, gbogbo ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Àwa kàn ń gbìyànjú ni, Ọlọ́run ló ń ṣiṣẹ́. Kò sí nǹkan tá a lè dá ṣe lẹ́yìn Ọlọ́run. A kàn ń fi mímí aṣáájú ẹ̀dá fi mí aṣáàmù kí tá bá ti ń ṣe lórúkọ Muhammadu Rasulullah, a mọ̀ pé a fẹ́ kó máa dá sí náà ni, kí ànábì máa fọdún yin inú, kó máa fọjọ́ yin ọjọ́, kó máa fòṣù yin oṣù. Ìmọ̀ àkọ́kọ́ ni pé àìmọyì ṣíṣe mọ́lúdì wọn, òun náà ni pé téèyàn ò bá tọ́ bẹ́ẹ̀ wò kò ní mọ dúndùn ọbẹ̀. Ní ìsìn táwa ti bẹ̀rẹ̀ láti bí ká sọ pé bí ọdún 14 sẹ́yìn táwa ti bẹ̀rẹ̀, kò sí ń ta ná lọ́dún kan tó póṣù kan rí kánàbí tó dá lọ́pọ̀ 5 ẹ̀ padà. Àìtọ́ wò ni ò jẹ́ kán mọ bó ṣe dùn tó. Ìmọ̀ràn because it's a pleasure for me to every year celebrate the birthday of Prophet Muhammad. I'm very happy for it's great because some celebrations, it's not everyone that wants to come, but now that everyone is here, I'm really very happy. My name is Farouk Sulaiman Swad. I'm very happy. It's yet another year, and we thank God for making us alive till this moment. So I'm just very happy to see everybody hale and healthy. Well, we are going from good, better. We are not yet there. We are just from good. We've gotten to the better part of it. The best is yet to come. So 2008 is not as good as 2009. We expect more in 2009. Definitely 2009 is going to be better than 2008. And 2010 and more years to come will be the best. Well, everybody is here because of the Prophet. We are all gathered here because of the Prophet. And may the Prophet shower his mercies and favor upon every one of us. I love him. That's all I can say. From the stories I've been told since I was a child, from things I've heard about him, not knowing him, just hearing praises of him, I don't know. Sometimes I just look into the sky and I just wish I could just okay, fine, meet him by my side someday, or just walk on the streets and meet him somewhere. He's a wonderful man, though I don't even know him. He still exists, he's still living, he is, he always will be. I love him, that's all I can say. He's been wonderful to us. Every time you call on him, he answers you. That I'm sure of. Well, the chief host of this program is Fadilat Sheikh Sulaiman Farouk Oníkíjìpá. They've done so much to bring this thing to reality. They've used energy, money, their time. May God, in His infinite mercies, continue to shower His blessings upon them. It's not really been easy. I've been part of it all along, and I just know that, yes, they've been doing so much. My name is Miriam Sulaiman Farouk. You're very welcome. Thank you. Alhamdulillah, adúpẹ́ Ọlọ́run náà la dúpẹ́ fún because crowd tí mo rí bí ilé ni ó really impressed me, and it's not like it's a self-financing. Afa ló náwó ara ẹ̀ kìí ṣe pé and I'm happy that I'm part of this occasion. In fact, my friend who came with me láti Ìlọrin tó jẹ́ GM Water Corporation Kwara State, the reception láti gate débi náà ní kata and discuss with even the arrangement is wonderful and superfluous. Alaikum salam wa rahmatullahi wa barakatuhu. I am Alhaji Obadina Sulaiman
from Ikorodu. I am one of the managers of the Zawiyat owned by Maulana Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah. Yeah, and tonight we are here to simply celebrate the life and the death of Prophet Muhammad. Prophet Muhammad is the messenger sent to the world by Almighty Allah. A guardian, spiritual guide, physical, and everything you need in a guardian, you can find in Prophet Muhammad. We are gathered here tonight to celebrate the life of Prophet Muhammad, the advantages we've seen in him, the things we benefited from him, the true nature of the Prophet is why we are gathered here, because of what he did to mankind, because of what he represented to the world. That is why we are gathered here tonight to celebrate his life. And what you are seeing tonight is a clear celebration and indication of the love our spiritual leader and mentor, Maulana Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah, Adamallahu Ayatahu, the kind of relationship he shares and the love he has for the Prophet. That's why you see millions of people are gathered here tonight to celebrate with him. We see him as our top leader. We see him as the zenith of all spiritual leadership, the top of all leadership, and that's why we are all gathered here and Maulana Sheikh Suleiman Farouk is yet another phenomenon to be studied and understood by people. And you need to come close to him, to see him, ask him questions, talk to him, listen to him, listen very well, then you understand what Sheikh Suleiman represents. Au nom d'Allah, le miséricordieux, par excellence et par excellence, nous sommes bien sûr à Lagos ici pour la commémoration de notre prophète Mohammed. Que la bénédiction de Dieu soit sur lui, et avec lui et sa sainte famille et ses vertueux compagnons jusqu'au jour du jugement. Je suis bien sûr avec moi, monsieur l'imam Al-Hajj Abdelaziz Sanoussi, venant d'Abidjan, bien sûr. Monsieur Abdelaziz, imam, excusez-moi. Ce soir-là, comment vous trouvez la manifestation de commémoration de notre prophète Mohammed ce soir? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa salatu wa salamu ala rasulullah wa ala alihi wa sahbihi ajma'in. Je me nomme Imam Abdelaziz Adam de la mosquée Isa au Remblai en Côte d'Ivoire, Inch'Allah. Nous sommes venus ici aujourd'hui pour la commémoration, comme vous avez dit tout à l'heure, l'imam Zikirullah. Donc c'est pour célébrer le prophète Mohammed sallallahu alayhi wa sallam, le sceau des prophètes et le dernier des messagers d'Allah subhanahu wa ta'ala. Et donc c'est pourquoi nous sommes là ce soir, Inch'Allah. D'accord. Simamul Kawn, Baba Maulana Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah. Ha, Simbe. Kala masajari baba pe ni yonda wọn ní ìjókòó tí alẹ́ wa tòní. Bizikiri ihya'i maulidi nabi sallallahu alayhi wa sallam. Yóò bẹ̀rẹ̀ bí ti bẹ̀rẹ̀ lọ́dọọdún, bí ti bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà, bí ti bẹ̀rẹ̀ ní gbogbo ọjọ́ pẹ̀lú àṣẹ bàbá wa Bismillah. Bàbá ní kí gbogbo wa ká dìde fún àdúrà ìbẹ̀rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu akbar, Allahu akbar.
وأحسن عبدا وأحسن جودا وأحسن رزقا وودا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذريات سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق على هذه لما سبق الناس بالأقلال إلى صراط المستقيم وعلى آله وصحبه العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Bapele na tó lágbá àmọ́ wíwí ilẹ̀ gbígbọ́ sọ́kàn á sì máa ń tókò nínú ẹni tó fẹ́ wí nítorí ìlà ẹdúpẹ́lọ́dọ̀ ọlọ́run púpọ̀ gbogbo ẹni tó fẹ́ wá pàápàá tí máa ń bẹ lọ́kàn rẹ̀ tí ò tí ì dé yìí tínú rẹ̀ bá yọ sí ìdókò yìí ẹgbẹ́ àná ó sì bọ́ wọn. àwa tí ọlọ́run wá gbé ẹsẹ̀ tá a fi lè wá àwọn tó ní kọmíṣán tó pọ̀ ju tiẹ̀ díẹ̀ lọ ni gbogbo àwa tá a wà ń bì yìí ọlọ́run wọlá torí àti torí tá a fi débì ọlọ́run jẹ́ àpàdà dédé lálàáfíà torí náà ọlọ́run má jẹ́ ó parẹ́ láéláé àìní parẹ́ tẹ̀ ń bẹ fún torí ọ̀hún ibi ìlú sóríire púpọ̀ níbi tá a máa gbé sí ibi ìsóríire púpọ̀ rọ́lẹ́sì jannati níbi ìjà sí ilẹ̀ bí iná ìṣẹ̀lẹ̀ lásán èyí tọ́lọ́ yọnu sí mi torí ta anabi ta fi wá yìí àmọ́ torí tẹ̀lé kálọ́ já torí anabi wá yìí ẹni tí ó ní ìjòkó náà ọlọ́run kò sábà wá kún o agbáǹbá tó ń gbé àwọn létí ìkúkú gbàgbé ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹni okun ni kò sínú kálíṣẹ̀ pé kó okun àmọ́ gbogbo ń tó kù tí etí ìyá ọlọ́mọṣáájú yé wa o gbogbo ń tó bá kù tí etí ìyọnu sí Suleiman ọlọ́mọṣáájú ọyọnu àyọnu rẹ̀ ìnira ní ọ̀jẹ̀ fún ìdílé lónìí tèmi gbogbo ẹni ọba yọnu sí ọlọmọsà máa bá yọnu sí gbogbo ẹni ọba yọnu sí kádàrá ọlọmọsà máa yọnu sí ọlọsí ìgbà àwọn ọjọ́ ọlọ ọlọ àwọn àgbàlagbà àwọn ọjọ́ ọlọ gbogbo àwọn tá a yọnu sí ọlọmọsà yọnu sí wa o ọlọsí ìgbà àwọn ọjọ́ ọlọ ọlọ ìlànà ìdókò yóò ní lópe àìlópe tí ń bẹ pẹ̀lú rẹ̀ fàtí àsàlátù fàtí. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم حميم
ẹja sọ pé alhamdulillah ẹ dákun ẹja wí dáadáa ẹja wí ní ẹlẹ́kẹ̀ẹ́ta káwé ní láwàní gẹ́gẹ́ bí ìṣe wa lọ́dọọdún tá ń pè tí bàbá wa fáàrí wa ọ̀gá wa Maulana Sheikh Suleiman Al-Miskinu Billah ẹ̀rọ kan bá ń wí lẹ́ẹ̀kan sí ẹ bá ń wí lẹ́ẹ̀kan sí sẹ́rí pé bàbá yìí ẹnìkan tó ní wa kullu waliyyin hassahu bi karamatin karamatu Suleiman a'la wa amjada. وكل ولي حصوا بكرامة كرامات سليمان هلا ومجد كرامته القرآن والهلك هلكه كرامته القرآن والخلق هلكه قد أورثه ذاك النبي محمد قد ورثه ذاك النبي محمد حصه بكرامته كرامة سليمان هلا ومجد. ẹ bá wulẹ̀ já wa káàkiri gbogbo èèyàn náà ní í ṣe mọ́lídì níjọ́ tó ti bẹ̀rẹ̀ gbogbo wa náà là ń lọ mọ́lídì káàkiri láti ìgbà tó ti bẹ̀rẹ̀ lọ́dọọdún gbogbo wa là ń lọ mọ́lídì káàkiri àmọ́ mọ́lídì ti bàbá wa Fadilatu Sheikh Suleiman ẹ dákun sọ́lẹ́gbẹ́ ẹ dákun ẹ dá mi lóhùn sọ́lẹ́gbẹ́ wàláhì kò ní. Ya Rasulallah Muhammaduna السراج الوهاج في غيائب الأنادس والمنادس الشمس المضيئة في ظلمات آيات الناس النور ساطي وساجي القومي ابن الفاروق سيدنا محمد حبيبنا محمد يا سيدي يا رسول الله ẹni tí o bá gbà ìwé yàyí kó sọ pé gáúsù. Maulana Sheikh Suleiman Faruq Al-Miskinu Billah Adamallahu hayatahu. Ó ti ré kọjá ti pẹ́ kì í sọdún èyí kì í sọdún tí ń bọ̀ wá ikú bàbá wa ó dorí ọ̀tá ẹ̀yìn òṣì tí ó tẹ́ bàbá wa ó dorí ọ̀tá ẹ̀yìn. Bẹ́ẹ̀ni. Yá sẹ́yìn ni ó. Ya Rasulallah. Ọ̀tọ̀ lórí lórúkọ yìí o, ẹ̀yin òjò wọn bẹ̀lẹ̀ báwọn lọ. Lékeleke aláṣọ àlàlẹ́ yìí, ẹ̀yin ò máa lè bẹ́lẹ̀ pé o ṣe.
àtọ́lẹ̀ bẹ́rẹ̀ ní tàgán àti rẹ̀bí ọlọ́lá bàbá tiwa wọ́n máa ń gbájúmọ̀ lẹ́ẹ̀bí yìí ni wọ́n máa kì í bú lẹ́wà rárá ẹ̀ráwọ̀ Yorùbá nínú àṣà tiwọn tọ́ba máa nìyẹn délẹ́délẹ́ wọ́n lè ní lọ́mọbìnrin pàdé lọ́nà tó bú sẹ́kún wọ́n ní bẹ́lẹ̀ yọ ọjọ́ pẹ̀ ní a sì tún jálẹ̀ ní. Gáúsù náà ni bàbá wa náà ni bàbá tí wọ́n yìí jẹ bámbám wọ́n rò kó máa tẹ́ kò lè tẹ́ wọ́n rò kó máa parẹ́ kò lè parẹ́ ilé ní amami inṣàlá Maulana Sheikh Suleiman Faruk Al-Miskin Rubilla ẹni Gáúsù ẹni màá ló jọ ọ̀tá yẹn lọ́kọ́ ní Gáúsù ẹni Gáúsù ẹni Gáúsù ẹni Gáúsù sẹ́yìn bí ọ̀rọ̀ Maulana ya Rasulallah Gáúsù náà ni kò sẹ́lómìíràn mọ́ bàbá àti ọwọ́ ọ̀tún wọlé ni aláfíà wọlé ni wájú wọlé ni ẹ̀yìn wọlé ni kò sẹ́ni tó bá bàbá ẹsẹ̀ tí òdòlé láti òdo nìyí láéláé tó bá ṣe pé nǹkan kan bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ ní ta ló sì tètè wọlé wá kẹ́tọ́ tilẹ̀ kó bàbá tíá bàbá wa náà ní ìrọ̀bí Ọlọ́run bàbá wa náà ní ìrọ̀bí Ọlọ́run ibi tí mo fẹ́ bá lọ lọ́dún yìí àlùfáà ọlọ́dún ni ọmọ kí o yẹ mí gbogbo alájọ máa rí ẹ̀ka ní sallallahu alaihi wasallam ẹ̀ka ibẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀ka ibẹ̀ lẹ́ẹ̀kan sí Gáúsù ní kò sẹ́lómìíràn rárá Gáúsù ní kò sẹ́lómìíràn ọ̀tá ilé gbìyànjú àwọn gbìyànjú mi ò bá ọ̀tá òde gbìyànjú àwọn gbìyànjú alábọ̀lógún wọn gbìyànjú àwọn gbìyànjú kódà gangan àwọn àfáàbù àwọn gbìyànjú lórí ta ni wọ́n ń gbìyànjú lé lórí gan àwọn gbìyànjú lórí Mọ̀lánà Gáúsù Sàmánì mi àwọn gbìyànjú àníṣe wọn ni kò fọ́ lójú irọ́ mi ò bá ń bẹ̀ yẹn ẹgbẹ́ òun yẹn sókè dáadáa wọ́n ní kò dì létí wọ́n ní kò ràn lọ́wọ́ kí Gáúsù sáà nílé kó dẹni tí olówó mọ́ Ọlọ́run ni ọjọ́ ọ̀tá ìbáyọ̀ yìí Gáúsù Sàmánì ẹ̀kú orí àníṣe Ọlọ́run ni ọjọ́ ọ̀tá ìbáyọ̀ yìí Gáúsù Sàmánì ẹ̀kú orí kí ni bí wọn nínú Gáúsù kí ni bí wọn nínú Gáúsù sórúkọ yẹn náà ni ìwọ náà lọ wá kan jẹ kí ni bí wọn nínú sórúkọ yẹn náà ni ìtọ́ bá wù wá pẹ̀lá rẹ ìwọ ló mọ ohun tó fẹ́ jẹ́ wọ́n lè lélẹ̀ wọn ò lè bá wọ́n ní kó dẹni tí olówó àmọ́ Olúwa ló yàn án síbẹ̀ ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ bá mi wí ẹni bẹ́ẹ̀ kó bá ń wí kí náà ń bí inú sí wọ́n ta sọ tán lọ́rùn wára nítorí Gáúsù níwàrà gbogbo wọn ti sànlẹ̀ tán nítorí Gáúsù níwàrà gbogbo abẹ́ ní Ọlọ́run gbà fún sọ́wọ́ sì ni kí n bá lọ ní àbáfà tí yóò lásọ̀ méjì àbáfà tí ò rí ilé gbé ẹ bá mi sọ pé Gáúsù ẹ bá mi wí dáadáa àwọn tí rẹ́ni dìrọ̀ mọ́ ẹgbẹ́ níbẹ̀ kú débi ayọ̀ ni wọ́n ń bá padà àfi bá nìyẹn ẹ̀ bá dá tètè gbéra nílé ọ̀rọ̀ nínú àmọ́ ní ẹ̀wí Gáúsù. tèmi bá wá bí èmi máa wo ṣe Ọlọ́run ọgbọ́n ìwé lè yẹn dá èmi náà ń ṣe mọ̀ dídí èèyàn oníjẹ tí bẹ́ẹ̀ náà lè yọ ẹ̀sìn bẹ́ẹ̀ náà lè yọ. ọgbọ́n ìwé yẹn dá sí ẹ̀mí kó yí gbogbo ayé kó wáyé tí mo fi pe bàbá ní mọ́júmọ́ bàárẹ́ ní afáàká tó pọ̀ ní ọ̀rọ̀ ó ní àṣà Suwairu Nufaji. Asa Suwairu Nufaji. Mikuli yarili
أباه بكل هريد أباه وكذا كل النجوم وكذا كل النجوم اشتفت نراه من حيث تبت نراه من حيث تبت نراه abẹ́mẹ̀tìmọ́ buhari ni ó ní wọ́n ní bọ́ọ̀lù àṣẹ sọ̀rọ̀ ẹni mẹ́rin abẹ́mẹ̀tìmọ́ buhari ni ó ní nítorí sọ tíra yìí ló kọ yìí pé nǹkan tọ́lọ̀ mú èèyàn ló tẹ́lẹ̀ ó kò ní làákàyè ó kò lówó ó kò níyì ó tún wá bọ̀ nẹ́mà tí ẹni kéèyàn ní làákàyè lọ́tọ̀ ìṣòro náà bá lóko kí yìí máa bẹ́ẹ̀ lẹ̀ kí owó máa bẹ káwọn yẹ̀yẹ̀ káwọn ẹni tó pọ́n káwọn ẹni sùúrù káwọn ẹni ẹni bá lò bàbá bí wọ́n ṣe wà yìí ẹni tí ó bá ọká èyí lè máa bá aṣẹ báyìí sábà tẹ̀lé ọba tẹ̀lé yóò máa ṣe òfurufú. Allahu Akbar. Ayako Sàfimá tẹ̀rù. Ẹni tí ẹ̀yin tẹ́lifí tẹ̀lé ẹ̀mọ̀ wọn àwọn ènìyàn náà wọ́n mọ̀ wọn. Nígbà tí ẹ̀yàn bá ní ìdílé tó bá rú kíní kan sí bàbá tó tó kó inú ń bí yóò sì máa lẹ́yìn. Adá ọpẹ́ fún Olúwa. Ní àkọ́kọ́ a kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ onínáwó ìgbé tí wọ́n kó Ànábì Muhammad jáde. Bàbá wa Sheikh al-Islam Sulaiman Farouk Oníkíjìpá Allahu hayatahu. Lábẹ́ kíkí wọn ó la kí gbogbo àwọn ìlànà Ọlọ́run tí Ọlọ́run bá ń tijú wọn máa yí lára. Wọ́n á fi ara wọn kí ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ohun tí èmi á sọ ní ṣókí òun náà ni pé á dẹ ọpẹ́ torí tí Ọlọ́run bá dá bàbá èèyàn dá ọjà sílẹ̀ tí ọjà náà sì ń kú téèyàn sì ń jèrè tí gbogbo ẹ̀ sì ń dùn ohun kan t'Ọlọ́run fẹ́ gbà padà in return for that great service òní kéèyàn dúpẹ́ fọ́lọ́run bó ti sọ nínú Al-Qur'ani rẹ̀ wípé la in shakartum la hasidannakum gbogbo wa a wà panupọ̀ bàbá wa Sheikh Sulaiman Farouk Oníkíjìpá adamallah hayatahu a bá wọn ṣe alhamdulillahi rabbil alamin. Láti wá ṣe a ṣe tán ní ìlànà tí a kọ́ tí a gbọ́ lọ́dọ̀ bàbá wa Kamaluddin Al-Hadabi rahimahullah. A gbọ́dọ̀ náà lẹ́ẹ̀mẹ́ta nígbà tá a bá ṣe bismillahir rahmanir rahim. Wọ́n ní ká dá ọpẹ́ tán àyà mẹ́ta ni. Alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم مالك يوم الدين àwa wọgbọnọ náà ní ẹ̀mẹ́ta Áfíríkà Fatiha délẹ̀ fún bàbá wa Oníkíjìpá àwa náà mọ láti suratul Fatiha wà nínú Qur'an nínú gbèsè ayé ẹ̀dá àti nínú ètò ayé àti tọ̀run bẹ́ẹ̀ náà ni a ṣe wá ń fi síwájú Ọlọ́run tó gbé bàbá wa Oníkíjìpá kalẹ̀ tó ṣe wọ́n ní
súra fún wa súra wo ni hadadu bila tami súra tó ṣe wípé tá a bá ké gbogbo tá a bá ṣe iya hadadu bila tami òkan tí ó pè ní Suratul Fatiha ayé bẹ̀rù bàbá wa ìtọ́ bá sì wọ́n wájú ìtògbè náà ní ọpẹ́ àwọn bàbá wa tí wọ́n rán wa létí ọlọ́run wọ́n ní ọlọ́run ọba ṣe wọ́n àwọn kan béèrè ni wọ́n sọ pé táwọn ń fẹ́ ní owó ọlọ́run ló gbé wọn síbẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ àwọn bàbá wa náà wípé òpin màkàmà láyé náà ní kéèyàn wà ní màkàmà mahmuda ẹni tó ṣiṣẹ́ kò sí nǹkan mìíràn tó ṣe àfi ọpẹ́ yẹn ní Ànábì Muhammad tí àwọn bàbá wa Sheikh Farouk tí wọ́n wá jẹ́ ambassador plenipotentiary fún wọn tọ́lá ní tó bá ṣe ọjọ́ bí Ànábì tó bá kó ìjọjọ báyìí tí àwọn bá pèdé tí a sì jẹ́ni náà whether we like it or not, whether we dispute or we don't dispute, he is an ambassador plenipotentiary of Muhammad. And tó bá wá wọ̀ a jẹ́ pé ìtọ́lọ́ ń promise Ànábì gangan ni àwọn bàbá wo ní kíjì pa wọ́n wà mbẹ́ kí náà ni wa minal layl fatahajjad bihi nafilatan laka asa an yab'asaka rabbuka maqaman kì í ṣe gbogbo èèyàn ni ó wà mbẹ́ àwọn àmọ́ wípé bàbá ọ̀la ẹ̀jẹ̀ òwe oníkíjì ká bàbá ọ̀la ẹ̀jẹ̀ òwe oníkíjì ká Sheikh Sulaiman oníkíjì ká Sheikh Farouk ọlọ́run bàbá ọ̀la ẹ̀jẹ̀ òwe ẹ̀jẹ̀ kò sókè bàbá ọ̀la ẹ̀jẹ̀ òwe oníkíjì ká Sheikh Farouk oníkíjì ká Sheikh Farouk ọ̀la Fatiha àlùbáríkà alẹ́hàmúdù lillahi rabbil alamin arrahmani arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin subhana rabbika أهلا بشهر المولد ذكرنا بالمحتدي أصل لأصول سيدي حبيبنا المبجل أهلا بشهر المولد ذكرنا بالمحتدي أصل لأصول سيدي حبيبنا المبجل أهلا بشهر المولد ذكرنا بالمهتدي أصل لأصول سيدي حبيبنا المبجل أهلا بشهر المولد ذكرنا بالمهتدي أصل لأصول سيدي حبيبنا المبجل أدري متفعل الجوز لكم من وساكن لم ينله الأولون من وساكن لم ينله الأولون أحمد النور من
ينباك بدارة تملدك كما أسمع مولاك رسول الله يباك إنايك مرة جاني الله لا إله إلا الله لا إله إلا الله ولي الله سرة بي مستيره كل أقطابي وزل علمي وزل أدبي وقفت شمسي جاني الله لا إله إلا الله لا إله إلا الله كتبنا شوف كتبنا مرشدنا وسيلتنا إلى ربنا كتب مكتوب أبو Hadara ń ṣe agboolé ẹnìkan ni tí ó fi ríbi jù rẹ̀. Àwọn kan ni wọ́n ní agboolé ni àwọn sì ni wọ́n mọ àwọn tí ń bẹ ń bẹ. Nílẹ̀ tòní tó mọ́ ní àkókò tá à ń lò lọ́wọ́ yìí o. Mọ̀lánà Sheikh Suleiman Farouk. Irú tó ṣẹlẹ̀ sí wa ló bí orin yìí. Àsọtẹ́lẹ̀ tẹ́ sọ lókè o pé ká máa retí àwọn àlejò. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Nígbà tí bàbá wá tí wọ́n á ṣe fátìwù fún wa. Wọ́n ṣe fátìwù òkè o. Ó kò ní fátìwù òkè o. Fátìwù Bìládì. Bàbá wa ṣẹ́sùn mẹ́rin ti sọ fún wa pé látijọ́ kẹta ẹ máa retí àlejò. Àwọn ṣe bí àwọn tí ó gbowó wá ni. Àṣẹ àwọn tó wáyé wá wò ni. Ṣùgbọ́n ìta ń pè ní gáúsù iná ní àpèrálẹ̀ ṣe gbogbo tí ń jẹ́ wàlí Ọlọ́run. Nígbà tí ìsàrà àwọn kí ló fẹ́ dá sí wọn sí. Gáúsù sáwà. Sẹ́rí ilé Ọlọ́run àwa ọmọ akóbàtà wọn àbí àwa tí wọ́n bí lọ dá sí lójú. Bàbá tí ì débẹ̀ àmọ́ àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀. Ẹ wá yóò mọ́ ní sẹ́lá. Àwọn ọkùnrin nìkan mọ̀ ń gbọ́ ẹ̀yin obìnrin yóò mọ́ ní sẹ́lá. Àwọn obìnrin ti fẹ́ gbàjọba ẹ̀yin ọkùnrin yóò gbọ́ nábì. Ó dẹ̀ jáde ìdè káyọ̀ ń gbọ́ ẹ̀bí ara lórí ẹ̀yọ̀ mọ́ ní sẹ́lá. Ó dáná ànábì Muhammadu Muhammad Rasulullah. Wazitu bimayin kodima kulli salimi ànábì Muhammad Rasulullah. Wazitu bimayin kodima kulli salimi محمد مختار نور العوالمين يفوض أمري لله متابعا لمناج الخلق بعد المكارم النبي محمد رسول الله.
وأمري نفس النبي محمد النبي محمد محمد رسول الله سيد رمتا يا بابا موني بكو سوغا فوشا سليمان فاروق ọkọ Seyida Ramata bàbá Seyida Maramani bàbá tiwani mo ní ẹni bá kọ̀ tí ó gbà àní yóò kọ̀ ohun tí ó dá lọ́dọ̀ lọ́hùn yóò kọ̀ ohun tí ó dá lọ́dọ̀ lọ́hùn ó dáná Allahu Allahu la ilaha illallah mo ní Allahu Allahu la ilaha illallah Allahu Allahu la ilaha illallah ó dá ṣe ti gbà Al-Yamani lóníjọba ṣe ti gbà Al-Yamani lóníjọba ṣe ti gbọ́ mo kí bàbá wa ṣe wí sí àkì àgbárígidọ́mọ ṣe ti gbà ṣe òun Suleiman lóníjọba ṣe ti gbà صفي الله برحمة إياك لإسلام كله معروف لغز برحمة ولا إله إلا الله لا إله إلا الله معروف لك مألوف صفي الله برحمة إياك لإسلام كله معروف لغز برحمة ولا إله إلا الله لا ṣe ọjọ́ ẹkú tọ́jú wa. Ẹ̀dá ṣe ti gbọ́ ṣe òun Suleiman lóníjọba. Ṣe ti gbọ́ Suleiman lóníjọba. Iná ṣe ti gbọ́ ṣe òun Suleiman lóníjọba. Ṣe ti gbọ́ ṣe òun Suleiman lóníjọba. Bàbá lóníjọba. Seyida Ramata mama Seyida Mariam mo ní ṣe ti gbọ́ ṣe òun Suleiman lóníjọba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم ألا إن لله ما في السماوات وما في الأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة
ولا أصغر من ذلك ولا كبر إلا في كتاب مبين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله محمد رسول الله بسم الله إيمانا نعوذ به نيرانا صلاة الله سلام الله لخير الناس هدينا رسول الله ترفع بها الحجاب بيني وبينه صلى الله عليه وسلم حتى أراه بعيني وأكلمه باللسان وأسأل ما أريد لقد كنت في قبلتي من عسل وكشفنا عنك غطاءك فبصرك اليوم العديد كذلك نريه إبراهيم الملكوت السماوات والأرض وليكونان من الموقنين فاطر السماوات والأرض أنت ولي في دنيا والآخرة توفني مسلم والدك الصالحين هدية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم أكي يلون أي النبي محمد صلى الله عليه وسلم عليكم يا نولون أتي عنوره كوبا باوا سيو حامد تيجاني كوبا باوا مولانا الشيخ الحاجي إبراهيم نياز كوبا باوا صاحب الإدراك
فضيلة الشيخ أبو بكر الصديق المسكين بالله رضي الله تعالى عنه. عليكم يا نولهم أتي عنه كما بوا صاحب ولاية الكبرى فضيلة الشيخ هادم عبد الله العلول. تقبله الله برحمته آمين. عليكم يا نولهم أتانا لهم كما بوا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدبي رحمة الله عليه. ọlọ́run wọ́n sọ ọ̀la ọgbọ́n bàbá tí a tọrọ fún yìí ìjókòó wa tí a jókòó nítorí ìfẹ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run má dùn ẹnìkọ̀ọ̀kan wa nílẹ̀ adáre o àmín Sheikh. alùbáríkà ọlọ́run ẹni ọlọ́run àmín Sheikh. gbogbo ibikíbi tí oníkálukú ti wá nítorí ìfẹ́ tànábì ọlọ́run mọ́sá wọlé ọlá tí ń bẹ́ńbẹ́ alùbáríkà tí ń bẹ́ńbẹ́ ní ayé àtọ̀run ọlọ́run má jẹ́ kó forú wa ó kí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa àgbà tí wọ́n bá sọ̀rọ̀ táwọn bá wa Kéwúyẹmí bàbá Fadilatul Hussein lẹ́nu àwọn àgbàlagbà ní ọba ọmọdé ọlọ́run mọ́tà bá wà pẹ̀lú yín ọlọ́run ẹni ọlọ́run. máa kí bàbá wa láti ìlú Ìlọrin bàbá wa àgbà bàbá wa Sheikh Muhammadu Jamiu olóko tíntín ọlọ́run bá a dúró tì yín mo fi kí àwọn àlífà wa láti Kaolack Kaduna Sheikh Musliudeen Khalifa Dole ọlọ́run dúró tì yín ọlọ́run ẹni ọlọ́run àlífà wa láti Burkina Faso bàbá wa láti Àjàṣẹ́ bàbá wa Àgbáyélọ́lá ọlọ́run mọ́tà bá dúró tì gbogbo yín o mo á kí bàbá wa Àgbárígidoma Fadilatul Alifa Abdurrauf mo kí àlùfáà wa tí wọ́n bá sọ̀rọ̀ láti Ìlọrin lọ sí Òkè Ihò àti kìsọ́lù bá ọmọ àgbàlagbà ọlọ́mọ́sá wà pẹ̀lú yín àlífà wọ Pẹ́yẹmí ọlọ́run dúró ti gbogbo yín o àlùbáríkà ọlọ́run ẹni ọlọ́run máa kí àfáwà Fadilatu Sheikh Alifa Muhammadu Suhud al-Miskin billah máa fi kíkí gbogbo tẹ̀yìn àgbàlagbà mo kí àbáwá ìmáàmù Tajidini bàbá wa ìlàhùkùmù gbogbo yín mo kí dọ́dọ̀ jàyàn dáwọ́ gbogbo yín pátápátá mo kí ọlọ́run dúró ti gbogbo yín kọ́lọ́run wa wọlé abẹ́ mo á kí àwọn bàbá wa Sheikh Habu Ridọ àtàwọn wa Usman kárí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n jókòó àfáà Fúlàní ní atẹ́síṣe gbogbo yín bẹ́ẹ̀ bóyá mo kí ọlọ́mọsàbà dó tì yín àlùbáríkà ọlọ́run ẹni ọlọ́run mo wá kí gbogbo ẹ̀yin alárísìkí tí ọlọ́run fún tẹ̀sí fi ṣe tọ́lọ́run ọlọ́run má jẹ́ tán lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin sàràkí àdínì alhaji wa Adékànbí alhaji wa Ishaq alhaji wa Suhebu láti Ìlọrin ọbidọ́dọ̀ ọdẹ ha tí wọ́n jẹ́ wá ọlọ́mọ́sá bandó ti gbogbo wọn ọlá nàbí wa Muhammad ọlá àwọn àfá wọ́n kí àwọn alhaji wa Ishaq Aguda ọlọ́run bá wà pẹ̀lú gbogbo yín ọlá àwọn ẹni ọlọ́run ọbidọ́dọ̀ alhaji wa ọlásùkò wájì Ilyas bọ́lánù wa bóyá pọ̀ ń bẹ̀ ọlọ́run máa yí gbogbo yín lápapọ̀ ọlọ́run bá dó ti gbogbo yín gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ dó tọ́lọ́run ọlọ́run mọ́dà yín dára yín o àwọn tí wọ́n wá láti Kútọ́nù ni ẹni wá láti Èkó ni gbogbo bíkíbi tó ń kálukú ti wá ẹni wá láti Abidjan ni ọlọ́run mọ́sà dó ti gbogbo yín bẹ́ẹ̀ àlùbáríkà ọlá àwọn ẹni ọlọ́run nítorí alájà wa Rizkiya
wọ́n á kí ajáwa Madina tí ń jọ wọn bá Sheikh Adam ọlọ́mọsá tọ́jú gbogbo yẹn ọláwọn ẹni ọlọ́run jama lọ́kùnrin lóbìnrin salamullahi alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Anta ya Siddiq ya mustanadi innani yawmun lahanta maqsadi usbi aidi lilhula ya sahidi wa tasahadini hanalu wa tadi qami sikin tarama balabin hanka ya amisi kinu sein tolabin يا أبا بكر يا أبا بكر عليك سكتي لا تدعني للهداي هروتي إنه يوم يسيدونه لي سيوم حملني مرب فسني إن تجف عني إلى ممن أروم اسمك مما تروم هلمي نارو هاربي أنصحة الهمم وهلي لم تكونني حمي كبر رجالا إنهم فسرا وهناك لقوم هم لسريات أنسي بالغني دواتي غير واني كما هي قدوتي مصطفى ياسين يكون وزني حمد الفاسي تجاني حبلي فبقوله حبيب فيدتنا وغزالي صاحب الحجاتنا فافتحوا لي بابا فادخلوا بكم لأسيرها في الغد حياكم أزكي اللهم إلهي بالرضا وكذا فاروقنا يا ربنا ما هلوري هدم الوسواتنا وسلام الله دوما سرمدا وسلام الله دوما سرمدا وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون ربي أوصيني أن اذكرني مدك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي
أزئا أن لحسنا إن ربنا لغفور شكور